Tìmì ti ìlú Ẹdẹ ìyún ìlú gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun kábíyèsí ọba Muyideen Lawal. Kábíyèsí mà ti sọ̀rọ̀ ìyún kábíyèsí ọba Lámínísà. Kábíyèsí ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí kábíyèsí sì sọ ó ti dá awuyewuye ńlá sílẹ̀ o. Kódà níṣe ni a rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun kan tí wọ́n ti ń lérí wípé bí olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyún Aṣíwájú Bọ́lá Oyèbámíjí bí ó bá fi lè di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nínú oṣù kẹjọ tí a wà yìí, ó ṣeé ṣe o kí ó rọ Tìmì ti ìlú Ẹdẹ ọba Muyideen Adéṣọlá Lawal, ó ṣeé ṣe kí ó rọ kábíyèsí lóyè lórí ọ̀rọ̀ tí kábíyèsí sọ èyí tí ó jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó sì dá awuyewuye ńlá sílẹ̀. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Tìmì ìlú Ẹdẹ sọ tó di ariwo? Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé ọmọ ẹni kìí ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì? Ó ní Tìmì Ẹdẹ ló ń fi ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló fi ń ṣe, nítorí pé gbogbo ara àti gbogbo ọkàn pẹ̀lú gbogbo nǹkan ní Tìmì ìlú Ẹdẹ ló fi ń ṣe àtìlẹ́yìn fún ọmọ ìlú ẹ̀ ìyún gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé gbogbo ìgbà ní kọ̀rọ̀ ní gbangba ẹni kábíyèsí máa ń sọ fáwọn tó bá fẹ́ gbọ́ pé ẹ̀yìn Adélékè ìní òun wà o, àti pé gbogbo ìlú Ẹdẹ pátápátá Adélékè ìní wọn yóò dìbò fún. Ṣá o, ọ̀rọ̀ tí kábíyèsí wá sọ ní àìpẹ́ yìí ìní ó máa di ariwo ńlá lásìkò tí ẹgbẹ́ òṣèlú Accord Party tí gómìnà Adémọ́lá Adélékè wà tí wọ́n ń ṣe ìwọ́de. Ó ní kábíyèsí ló lọ sọ̀rọ̀ tó dá awuyewuye ńlá sílẹ̀. Ọ̀rọ̀ tí kábíyèsí náà sọ ìní bí wọ́n ṣe ń gbé awuyewuye kiri pé lásìkò ìgbà tí ẹgbẹ́ òṣèlú APC àti olùdíje wọn Bọ́lá Oyèbámíjí tó fẹ́ wá polongo òbò ní ìlú Ẹdẹ, níṣe ni kábíyèsí máa sá kúrò láàfin. Ọ̀rọ̀ yìí ni kábíyèsí wá ń fèsì níbi ìpolongo òbò ẹgbẹ́ òṣèlú Accord Party. Kábíyèsí jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ ní òun ti ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ òṣèlú APC pé òun ò ní sí láàfin lọ́jọ́ tá ń bọ̀, ṣùgbọ́n kábíyèsí ni bí wọ́n bá tiẹ̀ wá sáàfin ó ní kí náà fẹ́ wá gbà lẹ́nu òun, ó lè pè ní òun yóò gbé wọn ṣẹ́, ó ní nítorí pé wọ́n ti ju ìlú Ẹdẹ sínú òkùnkùn, wọ́n lọ já iná àwọn táwọn ń lò nítorí ọ̀rọ̀ òṣèlú, tó sì ní ṣerú àwọn ilé ní ó wá sí ààfin òun láti wá gba àdúrà. Olóhùn ní nǹkan tóun ó ṣe fúnrú àwọn bẹ́ẹ̀ bí kò ṣe èpè ńláńlá láti rọ̀jò ẹ̀ fún wọn. Ọ̀rọ̀ tí Tìmì Ẹdẹ sọ yìí ló máa di wàhálà tó jẹ́ pé àwọn olólùfẹ́ àti alátìlẹ́yìn APC pẹ̀lú Bọ́lá Oyèbámíjí wọ́n ń sọ̀rọ̀ sí kábíyèsí pé kò yẹ kó máa sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá gbogbo olóṣèlú ni, àti pé gbogbo ẹ̀ tí ń ṣàtìlẹ́yìn fún Adélékè kò yẹ kó lóun yóò gbé Bọ́lá Oyèbámíjí àti ẹgbẹ́ òṣèlú APC ṣépè, tó ì jẹ́ pé àti rí inú àwọn ọmọlẹ́yìn Oyèbámíjí àti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń sọ pé báwọn bá ti gba ìjọba àwọn yóò rọ kábíyèsí Tìmì ìlú Ẹdẹ, àwọn yóò rọ kábíyèsí lóyè ni.